Africa Content TV. Àwọn ìjọ ìdìbò jábádé jọ́sọ̀ kan tí ń bá fẹ́ kọ́ tí ń bá fẹ́ báwọn sọ̀rọ̀ débi sí máa múrí sẹ́yìn ẹ wojú mi ọmọ mi ò gbọ́dọ̀ máa wọlé ẹjọ́ mú bẹ̀yìn. Èrò ọjà olówó jàlóyò. Kí ló ti ṣe èkó yìí sí? Kí ló ti ṣe èkó yìí sí o? Ìbàdàn kàbọ̀dé yìí sí. Àwọn imam ọmọ aláàbẹ̀ wọ́n ní mọ́kàn bàrẹ̀ kí n máa lọ. Ìbàdàn kàbọ̀ wọ́n rántí àwọn ògè lọ́jà wọn bá wọ́n sún wọ́n wo Ìbàdàn kàbọ̀ ẹni tó jẹ́ pọ́nẹ́ 2019 tó dàgbé méjì ọ̀sán ẹ̀gbọ́n yẹn ló kọ́ mọ̀ pé mi o orí kọ́rẹ́sì ipò ire gbàdá lọ ṣùgbọ́n kó tó tọ ọmọ náà èmi ò dẹ̀nà bóga mo bá pè máàmù mo ní bọ́sẹ̀ ti wọlé ọmọ òṣèlú ìtẹ̀sọ̀ fún yín adélọ́gá gọ́mẹ̀ntì ibi tá a ti lọ kàbọ̀ nínú Abíọ́lá àwọn máàmù wọ́n ní 80% láti eré ní mo pé ó ṣe ìdáàbò mẹ́ta ọ̀sán àwọn local government mo kú òní bẹ̀rẹ̀ rí sí Ìbàdàn kú òní local government láago mẹ́fà rọ̀lẹ́ èmi pẹ̀lú láti lábáwọlé mo bá rọ́pò kan tó tẹ̀lé mi ní ọkọ̀ yẹn tẹ̀lé mi láti local government sorry. Ọkọ̀ yìí ń tẹ̀lé ni mo ní láti ọkọ̀ wọn ló ń tẹ̀lé ara o ṣùgbọ́n tẹ bá wo wájú ẹ̀yin tẹ bá lókìkí ẹ má wẹ̀yìn wò mo kò ṣe yá kéèlè o ó ní kọ́rẹ́nsì sáwọn àwọn ẹ̀yìn wò ìgbà tí wọ́n lọ́tọ́ gbogbo fámìlì mi wọ́n ti lọ sípò ọkọ̀ lọ́dìbò kò sẹ́ni kankan ìgbà tí máa ń gbọ́ mo wá wọn sí ti rú kí tó wo ta àwọn tí mo rí wọ́n ti fò fẹ́ẹ̀sì ṣùgbọ́n wọ́n yà dúró mo bá gba kíchìn mo gbàdé bọ́sítọ́tà mo fò fẹ́ǹsì àkọ́kọ́ mo tún fò kéyì mo fò kẹta ẹ̀yin abiyamọ ikú òní wáyé wálé o ẹ̀sà omi àdúrà lórí èèyàn. Àwọn tí mo wí wọ́n bá bẹ̀rẹ̀ sí ìbọn kiri nínú sílì lórí sí ìní gbogbo pop ilé gbogbo ẹ̀ náà fi ìbọn já pátápátá. Kánú bá pè mí wọlé oníkọ́rẹ́sì ní mo lẹ́wà wọn lọ́mọ yìí sí wọlé oníkánú tó ń ṣẹlẹ̀ ń bírè wọ́n yìnbọn lọ́wọ́ nínú ilé wa Débísí ó ní àdúró kí n dúró kí n dúró dé wọ́n kémi dúró dé wọ́n ìyá ẹ ló máa dúró dé wọ́n bàbá ẹ ló máa dúró dé wọ́n ẹ̀gbọ́n ẹ ló máa dúró dé wọ́n àwọn fámìlì yìí ló máa dúró dé wọ́n. Oníjọ́ bí ṣiṣẹ́ bẹ́ẹ̀ lóògùn ológun wo ni mo ní olóògùn èrò ọjà olówó.
báwo lẹ ṣe sọjà yìí sí o. Ayé 2019, 2020, 21, 22, ìgbà tó di December 22, tó di June 2022, ogun bá tún bẹ̀rẹ̀ o, ogun bá tún bẹ̀rẹ̀ o, wàhálà bá tún ṣòro, afẹ́fà tíkẹ́ẹ̀tì, àwòsù, àwò, lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ́sítò àtàwọn àgbà nínú òṣèlú, wọ́n lọ́mọ kọ́rẹ́ǹsì ọdún mẹ́rin lólo òdìkíá, ó kọ́ police station, ó kọ́ hospital, ó ṣọ́kadà sàdúgbò, wáwò iná àwọn opponent àwọn kẹ́ni láwọn àní o wọ́n tẹ̀lé kò ṣéwù kankan ni wọ́n sọ títí wọ́n sọ délé gómìnà ṣùgbọ́n èmi ni mo di gómìnà ẹ̀lérí ẹ̀ sọ wọ́n ní kí lọ́mọ ẹ̀ ṣe débi sí ọ̀túnba ló kọ́kọ́ pè mí o wọ́n ní constituency 1 to 6 àláàbò ọmọ mi ló kọ́ police station ní lálẹ́ àlọ́sibítù Yusuf ló kọ́ hospital débi sí wọ́n ní ṣe bí wọ́n ní kò ṣe gbọ́gbọ́n wọ́n ní ṣe tí mo ṣe mo fi support ọmọ mi ní débi sí ẹ wò yóò gbowó lọ́wọ́ ẹ wò ìwọ́jà olówó. Ìwọ́jà olówó. Báwo lẹ ti ṣe sọ̀rọ̀ yìí sí o? Kí lẹ ti ṣe sọ̀rọ̀ yìí sí o? Wọ́n pè kí ní kan ní sí màsí. Abádémi, Abádọ́n, tí bá kọjá níbi wọn, ẹlòmíì, àwọn mi lókun. Alẹ́ tún ń bọ̀, ṣùgbọ́n ní tó bá lórí wípé ìyá pè mí, a ní kọ́rẹ́ǹsì máa lọ. Ó ní kí n máa lọ, wàláì, Yusuf àwọlé, má ṣe dá wọn lóhùn máa lọ. Mo fẹ́ lómi lówó gbogbo owó, àwọn tó lọ́pọ̀ lórí. Mo fẹ́ lómi láṣọ kó bá ṣọ. Mo fẹ́ lómi, mo sọ̀wọ́ kúdúrú, ó lóhùn òfò. Àwọn gè wọ́n ní ẹfún lágbájá ìlówó ẹfún tàbẹ̀lú ìgbà Yésù fún ọ̀rọ̀rọ̀gún kèrè lọ́jọ́ wa. Gbogbo àwọn tàdúgbò ẹlòmíì kò kí ní rárá tí ń bá kí kò ní dá mo ní kí ló dé lórí ipò ọmọ fáìlì ìbò ẹjọ́ èrò ọjà ń kó lórí kí lè ti sọ ọjà yìí sí o. Ọba ńlá ta mọ̀lẹ́gbẹ́. Olólùbọ̀ lórí ká mẹ́rin. Onímọ̀ tó tó bá ní gbẹ̀gbẹ̀ o. Ẹ̀yin alágbó ní ibodè. Ojú ó sì ní. Ìrọ̀jọ́ ní dáadáa ọ̀kan. Gbogbo wọn bá ń yín mú. Wọ́n lè sùn. Mo ti fẹ́ ní bíbí tó jẹ́ pé ẹ̀jẹ̀ mi ti fẹ́ wá arúgbó. Ẹni tí ò bá lámì kò gbọ́dọ̀ ṣoṣo ni. Ẹni tó má ṣe dé ilẹ̀ lọ. Bó
wọ́n ṣe máa bá sọ̀rọ̀ lásán wọ́n ṣe máa ta sí ẹ lásán nǹkan tó fi máa kojú ẹ lásán wàláyé ṣùgbọ́n o gbọ́dọ̀ bínú torí tí n bá fẹ́ bínú ìmáàmù a ti sáré wá mú mi mọ́lẹ̀ dání ibi tẹ ẹ lọ kọ́rẹ́nsì ẹ ò gbọ́dọ̀ bínú ṣùgbọ́n tí má débẹ̀ tẹnìkan bá bá mi sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ àwọn olóṣèlú wọn máa ṣojú sí mi báyìí wọn ní báyé kọ́rẹ́nsì ẹ ṣe sùúrù fún ṣùgbọ́n ìgbà tó kọjá ààbò gangan gbogbo àdúgbò ni mo rìn kiri ọkọ̀ bá rẹ̀ rárá tàbí ṣe sẹ́kọ́ńtà ẹ̀mí o 2023 yìí nínú oṣù kẹta ọmọ ṣe bínú ọmọkùnrin bá ń sìn níṣẹ́ ló bá ń fọ́tò níbi títí dìbò ẹlòmí ò kí rárá oníṣòwò bá mi gà tẹ́lẹ̀ ẹni tó ń pọ́n mi lé kò fẹ́ pọ́n mi lé mọ́ oníṣáà nígà àwọn tó dọ̀rẹ́ débi sí ìmọ̀ kọjá wọn yí mú ó bá sún mi rí mo bá lọ dòkò ní ibi ìbọn ìgbà tẹ́sán kàbọ̀ lọ́wọ́ kan débi sí o aláyọ̀ ń tẹ̀sí wáyé aláyọ̀ ń tẹ̀sí wáyé pẹ̀lú ẹ̀ṣọ́mú ìwọ́ yàtì wọ́n lọ aláyọ̀ ń tẹ̀sí wáyé aláyọ̀ ń tẹ̀sí wáyé aláyọ̀ ń tẹ̀sí wáyé aláyọ̀ ń tẹ̀sí wáyé pẹ̀lú ẹ̀ṣọ́mú ìwọ́ yàtì wọ́n lọ aláyọ̀ ń tẹ̀sí wáyé. Ìgbà tó dàgbò mọ́gbà ńlá mo ní ṣé mo máa dòyàn báyìí àbí mo máa diwìn lẹ́nìí torí tí n bá wọlé báwọ́ àbí kí n diwìn lọ sáré ni o. Lábàbà máa ń mórí sẹ́nu ó ní ọ̀tá Adébísí pẹ̀lú àti ó ní wádéníyàn àkàndé níwò yíyọ sọ wádéníyàn. Sọ wádé láti ó ní níwò yíyọ sọ wádé ọ̀rọ̀ yígbà kọ́ sí lẹ́rù nítorí wípé ọ̀rọ̀ yígbà kọ́ sí lẹ́rù nítorí wípé táwọn bí mo ṣe fò sókè mo tún mọ́ra ọ̀rọ̀ yìí bá dáná mọ́ wọn kálukú bá relé àríyájú wọ́n ṣe ń tẹ̀sí sókè láńgbó nínú ọ̀rọ̀ yìí bá dáná mọ́ wọn kọ́rọ́sì kálukú bá relé àríyájú. Ìyọ̀sán ọmọdé ni àdéníwò ìyọ̀sán ọmọdé ni àdéníwò ìyọ̀sán ọmọdé ni gbogbo ohun kìíní kan akọrin ọ̀tẹ̀ kan aṣèkìíní kan ẹbí bàbá yín léèrè ẹjọ́ ṣẹlẹ̀ kejì sótọ́ọ̀sì ó ti wọlé ó ti tẹ̀lé ìwọ̀n bá sùn àwa ló kù ìgbọ́dọ̀ promote ọmọ mi pé tó bá ti máa ní kíní ẹ̀sẹ̀ fún ẹ̀rọ yìí ẹ̀ sàánú àgbò tó já nílé kọ́rẹ́nsì káàdì ló kàn. Ajé ọ̀tá wa ló kàn. wọ́n ní wọ́n ló kàn. Ajé ọ̀tá wa ló kàn. Àwọn arábí ló kàn. Àwọn arábí mọ́kàn. Kò yẹ mọ́kàn. Kò yẹ ká mọ́kàn.
ẹni tó mọ́kàn. Bọ̀dá ẹ mọ́kàn. ọ̀rọ̀ ògbẹ́jọ́ ọ̀rọ̀ wa ògbẹ́jọ́ mọ́ lẹ́yìn pé wọ́n fi máa sùn yọ máa ń sìn bọ́ọ̀gà ti máa ṣe kíni bọ́ọ̀gà ti máa bí ọ̀gá ṣe ṣe dáadáa tí gbogbo wa fi ń gara èèyàn kí kékeré àwọn kan ti fi kan amẹ́ríkẹ́nìtì náà fi tọ̀ wá pé ẹ máa ṣe títì ránì Ìbàdàn sákúlárò ṣe fún wa ṣèyí nìkan ló ṣe fún wa ọ̀gá ló ṣe àti ìdìbò àti wọlé dásì àti búra. dásì.
jẹ́ gbọ́dọ̀ gbé sí gbọ́dọ̀ gbé lánàá. Ọ̀ṣunjọ́ ọ̀rọ̀ àmọ́ kúrò wá sí àyẹ̀sí. Àyẹ̀sí rẹ̀. Ṣé ọmọ bá ṣe òun lọ ní ọkọ̀ ìbẹ̀rẹ̀? Oh,